ó já sọpẹ́ ọjọ́ ìbí màmá wa alhaja Ganiyat Àjọkẹ́ Ìyábọ̀dé Ògúnṣẹ̀yẹ December 12 ní lọ́dọọdún ọdún yóò yẹ àdúpẹ́ happy birthday to you ma. January to December ẹ̀rọ ẹ̀ ń dúpẹ́ ọ̀pọ̀ ìṣẹ̀lẹ̀ ló ṣẹlẹ̀ níbẹ̀ ọṣẹ́ ọlọ́lá ńlá omi yọ nínú àdánwò orí bá mú ló jẹ́ wá dúpẹ́ o aláwo tó lè nìkún lọ́la ọba níta ló rà ánú gbà èmi lẹ́kùn ọ̀la mi aláwo ọ̀ṣẹ́. ẹ̀mọ́ jíire lóko lé àfẹ̀bùjú jíire nísàrẹ̀ ọlọ́jọ́ ìbí jíire àbùṣe tùbùṣe màmá wa alhaja Ganiyat Àjọkẹ́ Ìyábọ̀dé Ògúnṣẹ̀yẹ ọdọọdún ní sápóruwé ọdọọdún lè rù wá wà ọdún eléyìí tún ti sojú yín hamdanilayi kẹsíra ẹ̀sùn jòjò ẹ̀sà ìsàn kókókó lára yín lé bí gbogbo ayé ṣe ń sẹlẹ̀bírẹ̀tì yín lónìí ọjọ́ 12 oṣù 12 ọdún tá a wà yìí December 12 olólùfẹ́ yín tó fẹ́ yín dénú màmá Kabir CEO màmá KB Frozen Foods ń kí yín pé happy birthday long life and prosperity. ohun tí mo fẹ́ tó bá mi ṣe fún mi mo ṣe mọ́ pé wá o. ohun tí mo fẹ́ tó bá mi ṣe fún mi mo ṣe mọ́ pé wá ayọ̀ kan ló sọ mí dọ̀gá o ọ̀rọ̀ mi tọ́pẹ́. oh yes bá a ṣe máa ń celebrate yín nìyẹn 12/12 ní kóòdù yẹn kò yẹ rí àdúpẹ́ àtọ́pẹ́dá o alhaja Ganiyat Àjọkẹ́ Ìyábọ̀dé Ògúnṣẹ̀yẹ àṣeyìnṣetúnṣe ló máa jẹ́ o ẹ ò ní fọdún ilé ìdágbére fáyé olówó tó ń fowó ṣàánú nìyí àsọ̀rẹ́ fúnni má béèrè ọpẹ́ aláàánú mẹ̀kúnnù owó ò ní tán lọ́wọ́ yín o ẹ̀yin láláṣẹ àtolùdarí iléeṣẹ́ Funky Yeti Global Worldwide gbogbo áàpù tó ń wọ ilẹ̀ yìí látòkè òkun ọwọ́ wọn ló ń dé sí o ẹ dé iléeṣẹ́ Funky Yeti Global Worldwide kẹ́ máa ra áàpù ní wìtìwìtì lówó tí ògùn pa owó mama Bashit mama Aliya mama Farida mama Mubashir ẹ ò ní tanná wo sàárẹ̀ ọmọ o orí olórí ò ní kéré iṣẹ́ yín gbogbo àdáwọ́lé yín yóò máa yọrí sí rere ni ìgbà ọdún tẹ́ ẹ bá wá lò lókè pẹ̀ ọdún kan ló máa jẹ́ bihakila haula wala quwwata illa billahi aliyil azim amina. ní báyìí mo ṣetán mo fẹ́ kí n rè lọ Abẹ́òkúta tí wọ́n ti bí in lọ́mọ ẹ̀yin lẹ̀ gbá mọ́lí ṣàbí agbóngbò àkàlà ọmọ erin jogun ọlá lákẹjọ bí ara akémọ̀jọ ọmọ ajógbẹ̀rú má jógbẹ̀kọ torẹ́rú ní sinmi ẹ̀kọ́ kì í sìyàn ọmọ aṣẹ́ retí mumi kíkan ọmọ ìsàlẹ̀ orò wọn dùnyùn gbà awo egúngún lobìnrin lè ṣe awo gẹ̀lẹ̀dẹ́ lobìnrin lè wò bóbìnrin bá fojú koro orò ní ó gbé ọba márùn ní bẹ lóde Ẹ̀gbá gbogbo wọn ni wọ́n dádé olúbàrà ọba ni ọ̀sìnlẹ̀ ọba ni àgbùrá ọba ni olówó òdúró ọba ní í ṣe alákẹ́ Ẹ̀gbá ló lórí gbogbo wọn abilake nìyí ẹgbólẹ́nu bí abẹ abiloko mọ̀nà jà ẹni bá fẹ́ mọ nílé Ẹ̀gbá kó lọ sóhùn lọ rè sànà Ẹ̀gbá ń tòkú ọmọ sẹ́yìn orò bí ẹni ṣẹ́gun alhaja Ganiyat Àjọkẹ́ Ìyábọ̀dé Ògúnṣẹ̀yẹ ẹ kú ewu ọjọ́ ibi o àṣeyí sàmọ́dún àṣàmọ́dún sẹ̀mí ìgbà ọdún kan ni olólùfẹ́ yín tó fẹ́ yín dénú mama Kabir CEO mama KB Frozen Foods ló ń kí yín fún tọjọ́ ìbí.